الحديث الحادي عشر حديث لكوكلا عن أبي محمد لا تيود بابا محمد الحسن بن علي أوناني حسن أما علي ابن أبي طالب تي علي سنسي أما أبي طالب سبط رسول الله صلى الله عليه وسلم tí Hasan sì jẹ́ ọmọ òjíṣẹ́ Ọlọ́run ọba kí ìkẹ́ àti ọlá Ọlọ́run kó máa bá wa rayhanatihi tó sì jẹ́ ìdùnnú rẹ̀ radiyallahu anhuma kí Ọlọ́run ọba kó yọ́nú sí àwọn méjèèjì qal ó sọ báyìí wípé hafiztu min rasulillahi sallallahu alayhi wa sallam mo há láti ọ̀dọ̀ òjíṣẹ́ Ọlọ́run ọba kí ìkẹ́ àti ọlá Ọlọ́run kó máa bá da' ma yaribuka illa ma la yaribuk fi ohun tó sí ọ níyèméjì sílẹ̀ lọ síbi ohun tí ò sí ọ níyèméjì rawahu Tirmidhi wa Nisa'i Imamu Tirmidhi àti Nisa'i ló gbà wá wa qala Tirmidhi Imamu Tirmidhi sì sọ báyìí wípé hadithun hasanun sahih hadithu tó dáa ni tó sì lálàáfíà